lórí ọ̀rọ̀ yíyan ọba Àwùjalẹ̀ tí ìlú Ìjẹ̀bú. Oríṣiríṣi ló má tún ṣẹlẹ̀ báyìí. Ẹ̀yin tèmi, mo sọ fún yín, mo ní Ọlọ́run ò kì í fẹ́ ní tiẹ̀ lẹ̀. Lábẹ́ bó ti lè hùn kó rí, orí tó bá máa dá dé, ó máa ṣe kí ni, kò ní ṣaláì má dé. Ṣẹ́yìn náà mọ̀ pé lẹ́yìn awuyewuye lọ́tún, lẹ́yìn awuyewuye lósìn, Alhaji Wasiu Ayinde Marshal ó padà ṣe kí ni, ó padà withdraw case tí wọ́n gbé lọ sí court against ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn 5 mìíràn. A tún rí àwọn ìròyìn kan lórí ẹ̀rọ ayélujára tí ó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé Alhaji Wasiu Ayinde sọ pé àwọn ò díje du ipò Àwùjalẹ̀ mọ́. Bóyá tòótọ́, bóyá rọ́ ni, ibi tá à ń lọ kọ́ nìyẹn lónìí. Ibi tá à ń lọ lónìí, ẹ̀yin ènìyàn mi, lórí tàwọn tí wọ́n ń bú Alhaji Wasiu Ayinde wípé kí ló tún fẹ́ẹ́ fi ipò Àwùjalẹ̀ ṣe. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ẹ gbà wípé nítorí ìlara ló fa tí àwọn ìdílé sọ wípé àwọn ò mọ Alhaji Wasiu Ayinde rí, látàrí wípé kí ni nǹkan tó fojú hàn gbangba wálé àrè pé kí ọba kan kó tó lè fìyàn jẹ olórí ọmọ ọba ìlú, kó tó lè fìyàn jẹ olórí, pé ládùúgbò gbogbo ọmọ ọba tó wà nídìílé ọba, kéèyàn tó wá tó lè wo èèyàn kan sùn láti mú ẹnìyẹn wọ ìpèbí fún for good 21 days. Tí ẹnìyẹn ò bá tán mọ́ ìdílé ọba, ṣọba kan wà tó lè ṣerú ẹ̀ṣà ní ilẹ̀ Yorùbá yìí. Gbogbo wa ládẹ mọ̀ bàbá wa Síkírù Adétọ̀nà wípé wọn ò sí lára àwọn ọba ọ̀bàyéjẹ́ ta ní nílẹ̀ Yorùbá. Lára àwọn ògo ilẹ̀ Yorùbá, òun ni bàbá wa Síkírù Adétọ̀nà wà, kí Ọlọ́run kó bá fi ọ̀run kẹ́ wọn. Ṣé ẹ wá rí lórí àpèrè Àwùjalẹ̀, Wàsíù máa jọba o. Ṣé ń gbọ́? Wàsíù máa padà dé Àwùjalẹ̀ yẹn, ó lè pẹ́, ó lè yá, àsìkò ní ẹnikẹ́ni ò lè sọ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, gbogbo yín lẹ ṣáà rí prophecy tó trend lórí social media wípé Alhaji Wasiu Ayinde òun ni Ọlọ́run yàn. Tẹ́bàdẹ́wà gbàgbé ní Nàìjíríà tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ló já sí wípé tí wòlíì bá ti sọ̀rọ̀, wọn ò kí ń gba ọ̀rọ̀ yẹn gbọ́ until tí ọ̀rọ̀ yẹn bá tó ṣẹlẹ̀. Ó ti gbàgbé wípé Ọlọ́run máa sọ tiẹ̀, àmọ́ jí mẹ́ta ló ń darí ilé ayé. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share fídíò yìí, torí pé kí ni, màá mú voice note kan wá fún yín. Voice note yẹn ní agbára. Àṣepé lóòótọ́ ni pé àwọn wòlíì Ọlọ́run ṣì wà tí wọ́n rí inú, tí wọ́n rí òde. Àwọn kan ṣì wà nínú àwọn wòlíì Ọlọ́run tí Ọlọ́run gbélé ayé lé lọ́wọ́. Èmi ní tí tòótọ́ Bayo Black lórúkọ tèmi. Kí nìkan tí prophet yìí, kí nìkan tí wọ́n bá mi sọ, máa play ẹ̀ fún yín, ẹ máa gbọ́. Alhaji Wasiu Ayinde máa jọba o. Wàláhì, ó máa ṣe kí ni, ó máa jọba. Àsìkò lẹ́nikẹ́ni ò lè sọ. Ẹ yẹ ká gbọ́rọ̀ tí wòlíì yẹn sọ, ẹ yẹ ká gbọ́rọ̀ yẹn. Ẹ yẹ ká gbọ́. Àlàáfíà Ọlọ́run àwọn ọmọ ogun yóò máa bá wa gbé. Ẹ yẹ ká gbọ́rọ̀ yẹn. Àlàáfíà Ọlọ́run. Ẹ kúrọ̀lẹ́ o ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Ẹ kúrọ̀lẹ́ gbogbo ènìyàn. Orúkọ mi ni Apostle Israel Aláṣẹ. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé lóko àti ní ẹ̀yìn odi. Àwa náà ń kí yín bàbá, gbogbo ọmọ Nàìjíríà ló ń kí yín. Àlàáfíà Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Mo gbà á ládùúrà gbogbo etí tó ń gbọ́ mi lónìí. Ìró ayọ̀ lẹ́ ò máa gbọ́, nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ó ní ìró ayọ̀ àti ti ìṣẹ́gun là ń gbọ́ nínú àgọ́ àwọn olódodo. Ẹ bá wa share prophecy, ẹ bá wa share fídíò yìí, ẹ jọ̀ọ́. Ọlọ́run àwọn ọmọ ogun, mo dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi ọba tó rán mi níṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí mímọ́, mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba tó ṣẹ̀dá ayé òun ọ̀run. Lórí ọ̀rọ̀ ọba Àwùjalẹ̀, awuyewuye tó ń lọ ní Ìjẹ̀bú Òde, a máa jọba, a ò jọba. Mo dúpẹ́ gidigidi nítorí pé Ọlọ́run ọba kò ní sọ̀rọ̀ kọ́rọ̀ ẹ̀ kó má ṣẹ. Ó ní mo gbé ọ̀rọ̀ mi ga ju ayé òun ọ̀run lọ. Ṣé ń gbọ́rọ̀? Ó ní mo gbé ọ̀rọ̀ mi ga ju ènìyàn gbogbo lọ. Ó ní bí sánmọ̀ ṣe jìn sí ilẹ̀ rere, tí
ó sì mú òjò jáde tó ń rọ̀ sí ilẹ̀ tí ilẹ̀ sì ń fà mu. Ó ní tí ilẹ̀ sì mú irúgbìn jáde fún àwọn oúnjẹ àti àwọn afúrúgbìn. Ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òun jẹ́. Ó ní kò ní lọ kó má ṣẹ ó ní kò ní lọ láì ṣẹ. Ó ní yóò sì já sí rere. Mo dúpẹ́ wípé ẹni tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ìránṣẹ́ náà lòun yọwọ́ yọsẹ̀. Ìyìn Alhaji Wasiu Ayinde ni wọ́n sọ yẹn. Ẹ bá wa share fídíò yìí gbogbo ẹ̀yin tí K1 The Ultimate. Wá kílẹ̀ Ìjẹ̀bú pátápátá. Torí pé ìránṣẹ́ náà Olúwa ti kọ sí ẹni tó bá lólùgbèjà kì í jà. Bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ló hàn gbangba kedere sí ẹ wípé ìwọ ló kàn. Àmọ́ kò hàn sáwọn tó ń bá ẹ jagun. Ipò ọba ní kì í ṣe ipò yẹpẹrẹ téèyàn kan máa kàn déédéé jáde tó máa ní èmi ló kàn tán dẹ̀ máa fi ilẹ̀ fún. Ipò ọlá ni, ipò iyì ni. Àmọ́ ẹni tó bá hun Ọlọ́run ọba nìkan ló ń gbélé lọ́wọ́. Ṣé ń gbọ́? Ẹni tó bá ṣe kí ni? Ipò ọba ìtẹ́ ọba kì í ṣe ipò yẹpẹrẹ kìdẹ̀ kì í ṣètẹ́ ọba lásán. Pàápàá ká wá sọ pé ọba ti Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú Òde ìkan gbòógì nínú ọba ilẹ̀ Yorùbá ni. Kò sí rán bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá jà sí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ ẹ má jẹ́ ká gbàgbé ohun Ọlọ́run. Ní 2022 nígbà tí ọba Sàlíù Àkànmú Adétúnjí gbéṣẹ̀, ọba Ràṣídì Ládọjà gbégbésẹ̀ bóun fẹ́ di ọba. Àwọn Ìbàdàn dìde ogun, awuyewuye bẹ̀rẹ̀, wọ́n ní kò ṣeé ṣe nítorí. Ẹ jọ̀ọ́ ṣe rí ibi tí wòlíì yẹn dé báyìí, ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká fi gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa nítorí pé kí ni ẹ ò lè gbọ́rọ̀ láàbọ̀ kẹ má wá kọ́mẹ́ǹtì pé fake prophet fake igbá kan fake àwò kan. Prophet yóò béèrè owó lọ́wọ́ anybody o. Bẹ́ẹ̀ ni wọn ò ṣe kí ni wọn ò béèrè owó lọ́wọ́ anybody. Ẹ má gbàgbé pé ọ̀rọ̀ Ọlọ́run ó yàtọ̀ sí téèyàn. Ọ̀rọ̀ Ọlọ́run ọba tẹ̀dẹ̀ ń wòye àdìtú ni. Bá mi tẹ̀síwájú. Dípò ní báwọn ṣe ń tò ó. Àwọn ti gbàgbé wípé olóògbé ọba Sàlíù Adétúnjí ní gbangba wálíà ní gbangba kedere ló ti súre fún ọba Adéwọ̀lú Ládọjà pé lẹ́yìn òun bí tóun jókòó sí orí mi yóò gbé ẹ débẹ̀, Ọlọ́run á gbé ẹ débẹ̀. Ọlọ́run dẹ̀ fàṣẹ sí. Àmọ́ nígbà tí Ìbàdàn ò gbà wọ́n tó wọ́n ṣe ń tó ẹni àkọ́kọ́ tó fi sí ọba Ọlálékan Mọ̀ṣúdì Balógun kò lo tọ́jú méjì lọ kó tó parapọ̀ pẹ̀lú àwọn bàbá wọn. Ṣé ń gbọ́? Lẹ́yìn yẹn lọ́ fi míì síbẹ̀ ọba Ọlákù lẹ́yìn Ọláwálé Owólabí. Bàbá náà ò lò ju ọdún kan lọ. Àmọ́ bí Olúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ, a padà fi ẹni tọ́lọ́run ọba fẹ́, ẹni tọ́lọ́run ọba yàn, ẹni tó máa tí ó máa gorí ìtẹ́ tí ìlú máa tùbà tó máa túṣẹ, a padà fi sí ìyẹn ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Ìjẹ̀bú Òde ṣe rí. Kí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ agbátẹ̀wọlẹ̀ kó tó wàjà, kó tó papòdà, kó tó sùn pẹ̀lú àwọn bàbá tó bí lọ́mọ, ló ti súre fẹnu ara ẹ̀ súre f'Abdul Wasiu Ọmọgbọ́láhàn Adéwálé Ọlásùnkànmí Àyìndé Adésọ̀yà wípé lórí tí n bá gbéṣẹ̀ ìwọ ló kàn. Èyí ló mú òun fúnra rẹ̀ tó fi bọ́ síta pé òun ló kàn. Láì mọ̀ pé a ní bá ṣe ń tò ó níjẹ̀bú Òde. Àmọ́ Ọlọ́run ọba ò sí nínú ètò ẹ̀dá torí ọ̀nà Ọlọ́run kì í ṣe tèèyàn. Ó ní kò sẹ́ni tó lè mọ ipa ọ̀nà ọkọ̀ lórí omi.
ọ̀nà wo lomi ń bá wọnú àgbọn ní kò sẹ́ni tó yé, ó lóhun nìkan lọ́lọ́run. Bẹ́ẹ̀ni. Ohun tó bá fẹ́ ló máa ń ṣe, ẹni tó bá fẹ́ ló máa ń yàn. Ẹ má fẹ̀mí èèyàn wewu níjẹ̀bú Òde. Àmọ́ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fi gbígbọ́ ṣaláì gbọ́, bó bá pẹ́ tó bá yá, òtítọ́ yóò farahàn. Ẹni tọ́lọ́run fẹ́, ẹni tọ́lọ́run yàn, kò sí ohun tẹ́ ẹ fẹ́ fi kún, ẹ lè yọ kúrò, kò ṣeé ṣe. Ohun náà ni Abdul Wasiu yìí. Alhaji Wasiu Ayinde. Ọlásùnkànmí, Àyìndé Adésànyà. Bẹ́ẹ̀ fẹ́, bẹ́ẹ̀ kọ̀, t'Olúwa ni yóò ṣẹ. Kì í ṣe pé mo fi ń dẹ́rù báàyàn, àbí mò ń sọ eléyìí bóyá torí pé kóhun Wasiu Ayinde lè wá mi wá wípé wòlíì yẹn dà. Mi ò sọ ọ́. Iṣẹ́ tá a fi rán mi ni mò ń jẹ́. Ohun tá a sọ olùgbìfọ̀ lásán ni mo jẹ́. Ìwé Ámósì orí 3 ẹsẹ̀ 7. Ó ní ohun àṣírí ìkọ̀kọ̀ èmi Ọlọ́run, ó láwọn wòlíì mi òjíṣẹ́ mi lèmi yóò fi. Ohun tá a fi hàn mí ni mò ń sọ ọ́ jáde. Ìjẹ̀bú Òde ò ní dàrú. Àmín. Gbogbo Ìjẹ̀bú ò ní dàrú. Àmín. Ara ò ní kan wọ́n. Àmín. Ara ò ní kanlẹ̀ Yorùbá gógó. Àmín. Ogun àtẹ̀ǹjà ò ní jà wá nílẹ̀ Yorùbá. Àmín. Àlàáfíà Ọlọ́run yóò jọba. Àlàáfíà Ọlọ́run gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi náà. Àlàáfíà Ọlọ́run àwọn ọmọ ogun yóò máa bá yín gbé. Àmín. Gbogbo ibikíbi yòówù tẹ́ ẹ ti ń béèrè, gbogbo ohunkóhun yòówù tó jẹ́dùn ọkàn ní kálukú, Olúwa yóò sọ ọ́ dayọ̀. Àmín. Jésù yóò pa wá lẹ́rìn ayọ̀. Àmín. Òróró òtura látòdì ọ̀run, Olúwa yóò dà lé wa lórí. Àmín. Ó ti rí bí àṣẹ́gun kò yí padà. Jésù Kristi Olúwa wa. Ṣé ẹ ti rí báyìí wípé ọ̀rọ̀ Ọlọ́run ò sí nínú àmúlùmálà? Ẹgbọ́n kan tí prọfẹ̀tì yìí, ẹgbọ́n kan tí wọ́n sọ. Ṣé gbogbo wa la ti gbàgbé? Tá bá tiẹ̀ gbàgbé, ẹ jẹ́ ká mú fóònù wa ká Google search nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí Olúbàdàn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wàjà. Ìgbà tí bàbá wa Ládọjà tí wọ́n dìde ńgbà yẹn wípé àwọn ló kàn. Many people ló kẹ́ kíní kan wọ́n fẹ́ lọ́wọ́ agbára torí pọ́ ti jẹ́ former governor, torí wọ́n ti jẹ́ pé igbá kan, torí pọ́ ti jẹ́ páwo kan. Ó yẹ wá wò láàrin ọdún mélòó sọdún mélòó, ṣé kó wà padà, ṣé Ọlọ́run wà padà gbé bàbá yẹn dé orí ibẹ̀? Ṣé rí gbogbo eléyìí táwọn ṣe yìí, táyẹn kan sọ wípé bóyá agbowó lọ́wọ́ Wasiu Ayinde àbí a ṣe kíní kan. Mi ò gba owó lọ́wọ́ Wasiu Ayinde o. Mi ìgbà kankan lọ́wọ́ Wasiu Ayinde. Àmọ́ òtítọ́ ọ̀rọ̀ kò lè sọ pé ká má sọ òun. Pẹ̀lú gbogbo akitiyan, pẹ̀lú gbogbo contribution tí Wasiu Ayinde tó ń take nínú ìdàgbàsókè àti ìlọsíwájú ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀. Ẹni tó ní kìmí, ẹni tó lágbára, ẹni tó nípò, ẹni tó láṣẹ lẹ́nu, òun ní kẹ́yẹ ká fi jọba. Àwọn ọba tí wọn ò lágbára púpọ̀, tí wọn ò ní connection púpọ̀, ẹ wo bí àwọn olóṣèlú ṣe ń dá wọn ríboríbo. Ẹ wo bàbá wo Olúbàdàn tí wọ́n jẹ, ẹ wo odindi senate president ló máa wà kí bàbá yìí lé, tó dẹ̀ ń jẹ́ kó yé bàbá yìí wípé ìdásílẹ̀ ìpínlẹ̀ Ìbàdàn àwọn máa ṣe kí ni, àwọn máa gbé ìgbésẹ̀ nípa ẹ̀. Kí ló fà á? Ṣé wọ́n ṣe ń béèrè fún ìdásílẹ̀ ìpínlẹ̀ Ìbàdàn ni? Ẹ wà tìgbà tí wọ́n ti ń béèrè fún. Àmọ́ ìgbà tí kò sí, ìgbà tí ẹni tí ó mojú ògùn ò tí ì lè pa Bìnírè, àsìkò tẹni tó mojú ògùn yẹn wá pa Bìnírè, ṣé ó bí òyàn? Tá a bá dẹ̀ni pé ká wo àwọn tìpínlẹ̀ Ìjẹ̀bú náà, àwọn náà ti ń pariwo ìpínlẹ̀ Ìjẹ̀bú, ìpínlẹ̀ Ìjẹ̀bú, ìpínlẹ̀ Ìjẹ̀bú. Ó ṣọ́ fún mi wípé tẹ́ ẹ bá lè ṣàtìlẹ́yìn fún Alhaji Wasiu Ayinde láti di Àwùjalẹ̀, Alhaji Wasiu Ayinde wọ́n ní connection, wọ́n ní charisma láti bá ààrẹ sọ̀rọ̀, láti bá senate president sọ̀rọ̀, láti dá ìpínlẹ̀ Ìjẹ̀bú kalẹ̀. Alhaji Wasiu Ayinde náà tún ní the next person. Ẹ wo ìgbà tí ọba mélòó nílẹ̀ Yorùbá ló gba adé tí gbogbo gọ́vnà ilẹ̀ Yorùbá péjú pésẹ̀ síbẹ̀. Olúbàdàn ní tàkọ́kọ́. Tí gbogbo gọ́vnà sẹ́nítọ̀ tó wà ń bẹ kò ní yé. Bẹ́ẹ̀ náà ni tí Alhaji Wasiu Ayinde bá lè di Àwùjalẹ̀, ẹ wòye gọ́vnà tó máa tẹ̀lẹ̀, ẹ wòye ambassadors tó máa tẹ̀lẹ̀, ẹ wòye investors tó máa tẹ̀lẹ̀,
ẹ wo ibi tí Alhaji Wasiu Ayinde ibi tó gbé Fuji music dé lónìí, tí ẹrú ẹni báyẹn bá wá jẹ́ aṣíwájú nínú ìlú. Àdó àmọ̀ kí gbogbo eléyìí tá à ń sọ yìí, it is a campaign after election, àmọ́ tá àsìkò yẹn bá dé, àwa máa lè sọ wípé kí ni àwa ti sọ tiwa, àwa ti ṣe tiwa. Ọmọ Ẹ̀gbá lèmi, ẹ̀yin náà mọ̀ pé Ẹ̀gbá nígbà ìṣòro. Gbogbo ẹ̀yin ọmọ ìyá mi níjẹ̀bú, ìpínlẹ̀ Ìjẹ̀bú ò ní bàjẹ́ o, ẹ yẹ ká ṣe ra wa lọ́kàn o, ẹ má yẹ ká tì í lára, ẹ má yẹ ká tì bọ̀ o. Ṣó ti yé yín ṣá? Ká jẹ́ ìrù erin, ká di ìrù erin, ó sàn ju orí eku lọ o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Bayo Black lórúkọ tèmi. A ó máa bọ̀bẹ̀ ní ibẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá náà má bọ̀, òun náà là ò ní dé bá láṣẹ Elédùmarè. Bayo Black lórúkọ tèmi. Mo sọ yìí, mo dúró ná. Ó tún dijọ́ mi, ọjọ́ rẹ̀, ire o.